a máa kú dédé àsìkò yìí lágbára Ọlọ́run. Ọdún tuntun yìí ọdún ayọ̀ ni yóò jẹ́ fún gbogbo wa o. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ kejì nínú oṣù kìíní ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí í ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó sọ fún ọ̀rọ̀ ìkíni kú ọdún èyí tó fi kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, èyí tó wáyé ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2024 tí í ṣe ọjọ́ ajé àná, níbi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí bàbá àwọn ti sọ òbítíbitì ọ̀rọ̀ àti ìpinnu eléyìí tí ètò ìṣèjọba rẹ̀ tó ní fún orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tó jẹyọ nínú ọ̀rọ̀ ìkíni fún ọdún tuntun ọ̀hún, níbẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed ti mẹ́nuba eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn àgbẹ̀, gẹ́gẹ́ bí wípé ó ti wà nínú àkọọ́lẹ̀ àti iṣẹ́ èyí tí wọ́n náwó gan o. Bákan náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló sọ̀rọ̀ ètò ààbò àti ètò ìlera, ètò ẹ̀kọ́ àti lílé iṣẹ́ ohun ìyàwògbẹ́ nínú ọdún yìí. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gángan ni o. Ẹgbẹ́ òṣèlú PDP àwọn bẹnu àtẹ́ lu ọ̀rọ̀ ìkíni fún ọdún tuntun ọ̀hún èyí tí Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ààrẹ tó jáde láti inú ẹgbẹ́ òṣèlú APC ń tó sọ. Ẹgbẹ́ òṣèlú PDP bẹnu àtẹ́ lù wípé ọ̀rọ̀ ọ̀hún ọ̀rọ̀ ẹ̀tàn lásán ni, eléyìí tí wọ́n fi búrẹ́dì kómi ọbẹ̀ àwọn ogunlọ́gọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jẹ ni o. Ọ̀rọ̀ ọ̀hún eléyìí tí ẹgbẹ́ òṣèlú PDP sọ wípé gbogbo ọ̀rọ̀ èyí tí Bọ́lá Tinubu sọ ọ̀hún kò sí ọ̀rọ̀ kan gbòógì eléyìí tó mú ìwúrí tàbí tó lè fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́kànbalẹ̀ wípé Tinubu ó ní ìpinnu tó dáa fún orílẹ̀-èdè yìí bí kò ṣe ẹ̀tàn lásán nínú gbogbo ohun tó sọ o. Wọ́n ní lára àwọn ọ̀rọ̀ eléyìí tí Tinubu èyí tí wọ́n retí kó sọ ni wípé àkọ́kọ́ náà o, bí ohun gbogbo yóò ṣe tùbà tí yóò tùṣẹ̀ lẹ́ka ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àti ètò ààbò eléyìí tó máa fẹsẹ̀ múlẹ̀ dáadáa fún gbogbo mùtúmùwà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọn yóò lè sùn tí wọ́n hàn o. Bákan náà wọ́n ní nínú ọ̀rọ̀ tó sọ àwọn orí nǹkan kan gbòógì tó yanrantí o eléyìí tó ní lábala ètò ẹ̀kọ́ àti ètò ìlera ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n wá ní kí lóhun tá à ń sọ, wọ́n ní kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ṣí ọpọlọ wọn o, kí wọ́n jáwọ́ nínú àpọ̀n tí ò yọ̀, kí wọ́n dá omi lákàánà. Ọ̀rọ̀ ọ̀hún èyí tó jáde látẹnu ẹni tó jẹ́ alukoro fún ẹgbẹ́ òṣèlú PDP. Ẹ̀wẹ̀, bẹ́ẹ̀ bá gbàgbé ní gẹ́rẹ́ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó kí àwọn ọmọ Nàìjíríà lánàá ti ṣe ọjọ́ ajé fún ìkíni ọdún tuntun 2024, nínú àwọn ọ̀rọ̀ tó sọ èyí tó fà á kí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Nigerian Labour Congress àti igun ìkejì wọn Trade Union Congress TUC àti NLC tó fi mọ́ àwọn ìṣàkóso àti àwọn ẹ̀ka ẹgbẹ́ mìíràn tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ni wọ́n fọnmú sókè tí wọ́n sì fárígà wípé gbogbo ọ̀rọ̀ eléyìí tí Bọ́lá Ahmed Tinubu tó sọ yìí kò sí nǹkan kan eléyìí tó yanrantí tó jẹ́ nǹkan tí wọ́n lè dìmú fún ìrètí ọjọ́ ọ̀la èyí tó ní fún àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, bí kò ṣe wípé Tinubu sọ àwọn ọ̀rọ̀ náà láti fi lè fi ẹ̀tàn àti ẹ̀rín eléyìí tó jẹ́ wípé kò ní kìímì kò sì ní gbòógì kankan nínú sójú àwọn ọmọ Nàìjíríà, èyí tó fà á láti ọjọ́ ajé ọ̀hún kí àwọn igun òṣìṣẹ́ méjèèjì ọ̀hún kí wọ́n máa fọ́nmò kí wọ́n sì máa léfùrù kọ̀kọ̀ mọ́ ìjọba àpapọ̀
ní báyìí ẹgbẹ́ òṣèlú APC àwọn náà ti bọ́ sí ìta gbangba wáyà láti wá dáàbò bo ọ̀rọ̀ tí Tinubu ọ̀hún sọ. Nínú ọ̀rọ̀ tí ẹgbẹ́ òṣèlú APC sọ, wọ́n ní gẹ́gẹ́ bí ojú ìwòye àwọn rí ọ̀rọ̀ àti ìgbésẹ̀ eléyìí tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀hún tí wọ́n ń gbé gẹ́gẹ́ bí ẹ̀tanú lásán o, eléyìí tí ò ní nǹkan kan ṣe. Wọ́n ní àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ náà wọn ò wò dáadáa ní, bẹ́ẹ̀ sì ni wọn ò ní òye kíkún ni o. Ẹgbẹ́ òṣèlú APC ní bí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC àti TUC tí wọ́n bá ní ojú ìwòye tá a fi wo sàkún ọjọ́ ọ̀la, wọn yóò mọ̀ wípé Tinubu ó ní nǹkan tó dáa, ìpinnu èyí tó sunwọ̀n fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo ẹgbẹ́ òṣìṣẹ́ pátápátá o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ẹni tó jẹ́ olùdarí ẹ̀ka ọ̀rọ̀ ìròyìn nínú ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè wa Nàìjíríà, eléyìí tí ọ̀gbẹ́ni Ibrahim Bada tó gbé jáde. Bada Ibrahim ní òun rọ àwọn ọmọ Nàìjíríà láti fi ọkàn sí ètò ìṣèjọba Tinubu, bákan náà kí wọ́n má gbọ́ àwọn ọ̀rọ̀ awuyewuye o eléyìí tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n ń sọ. Ibrahim tó jẹ́ olùdarí ẹ̀ka ọ̀rọ̀ ìròyìn nínú ẹgbẹ́ òṣèlú APC lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ògo ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà wọn yóò ti bẹ̀rẹ̀ sí ní máa rí títàn irin rẹ̀ nínú oṣù kínní ọdún 2024 èyí tá a wà yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run, gẹ́gẹ́ bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún fún àwọn akọ̀ròyìn nílùú Àbújá. Àwọn ìdílé ọmọ léńjeléńje méjì kan ni wọ́n ti wà nínú ìbànújẹ́ ìpayín keke báyìí pẹ̀lú inú fu àyàfò ní ìpínlẹ̀ Èkó látàrí àwátì tí àwọn ọmọ ọ̀hún tí wọ́n di àwátì lélẹ́yìí tó mú ìbànújẹ́ sí wọn lọ́kàn lọ́jọ́ àìkú Sunday ọdún tuntun okú ọ̀la èyí tó jẹ́ ọjọ́ 21 nínú oṣù kejìlá ọdún 2023. Àwọn ẹbí àwọn ọmọ ọ̀hún Amirat Adeniji àti Kadija, àwọn ọmọbìnrin méjì náà ni wọ́n di àwátì nínú ilé o. Gẹ́gẹ́ bí oṣojú mi kúrò kan èyí tó bá aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ wa eléyìí tó bá wọn sọ̀rọ̀ lásìkò tí wọ́n ṣe ẹ̀lẹ́mbẹ̀ wọn láti lọ wo ohun tó ṣẹlẹ̀ ní agbègbè Ajégúnlẹ̀ Àpápá lọ́hùn-ún ní ìlú Èkó ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Wọ́n ní ṣàdédé ni wọ́n rí owó 50 náírà tá a mọ̀ sí wàsó 50 náírà lọ́wọ́ kan nínú àwọn ọmọ méjèèjì náà tí wọ́n ní àwọn fẹ́ lọ rí ra bisikí eléyìí tí wọ́n fẹ́ jẹ. Wọ́n ní wọ́n wá rí àwọn ọmọ méjì náà pẹ̀lú ènìyàn kan tí wọ́n kófìrí wípé onítọ̀hún bí àlejò ló jẹ́, ṣùgbọ́n tí wọ́n fi ọkàn sí ìgbésẹ̀ náà. Wọ́n ní àwọn ọmọ ọ̀hún ni wọ́n mú 50 náírà eyín wàsó ni wọ́n mú dání o láti lọ rí ra bisikí, tó sì jẹ́ wípé àtìgbà náà làwọn ọmọ ọ̀hún ni wọ́n ti di ẹni tí wọ́n wà. Ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ ní ilé kan tó wà ní ẹ̀bá ọ̀nà Mobile ní Ajégúnlẹ̀ Àpápá ní ìlú Èkó lọ́jọ́ Sunday èyí tó kọjá yìí ní nǹkan bí ọwọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́ ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Ní báyìí o, bàbá Adénìjì eléyìí tó jẹ́ bàbá sí Àmírà Adénìjì, òun sọ di mímọ̀ wípé ọmọ òun ọ̀kan ló jẹ́ nínú àwọn ọmọ méjì náà, tó sì jẹ́ wípé ọmọbìnrin kejì èyí tó kù díẹ̀ kóun náà wípé ọdún méjì tó tẹ̀lé ọmọ rẹ̀ tirẹ̀ Àmírà Adénìjì Kádíjà ń lọmọ òun tán ní ó kù oṣù péréte kóun náà pé ọmọ ọdún méjì ni wọ́n ti ń wá báyìí, èyí tí wọ́n ní gbogbo àwọn ọgbà àti iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní agbègbè Àpápá Ajégúnlẹ̀ ní Èkó ni wọ́n ti fi ọ̀rọ̀ ọ̀hún tó létí, tí wọ́n sì ní ìgbàgbọ́ ó ṣeé ṣe kó jẹ́ àwọn ajínigbé ò ló jí àwọn ọmọ ọ̀hún lọ. Ọlọ́run yóò ṣe wọ́n ní rírí láṣẹ Elédùà. Ó kéré tán ènìyàn méjì lọ́jọ́ Ọlọ́run ọba nípè níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan èyí tó wáyé ní òwúrọ̀ kùtùkùtù àná ní ojú òpópónà márosẹ̀ Èkó sí Ìbàdàn ní àdúgbò kan tí wọ́n ń pè ní Rẹ́mọ ní ìjọba ìbílẹ̀ Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látẹnu ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ tó ń rí sí ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ lójú pópó Florence Ope ṣe lálàyé wípé ọkọ̀ Toyota ọ̀hún nìkan
ló dá ní ìjàmbá ọkọ̀ tí ò sí ẹnikẹ́ni tó kọlù níwájú tàbí kọlù ènìyàn lẹ́yìn látàrí eré àsápajúdé o. Wọ́n ní àwọn ènìyàn 5 ní ń bẹ nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota náà níbi tí wọ́n ti ní àwọn ọmọdé 2 ọ̀hún tó jẹ́ ọkùnrin ńlọ́jọ́ lọ́wọ́n bá nípè ní ìgbà tí àgbàlagbà ọkùnrin kan, obìnrin kan àti ọmọdébìnrin kan tí àwọn farapa tí wọ́n sì ti kó wọn lọ sí ilé ìwòsàn ìjọba èyí tó ń bẹ ní Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn nígbà tí wọ́n ti gbókú àwọn 2 tó kú náà lọ sí àyè ìgbókùpamọ́sí o ní ilé ìwòsàn kan tó wà ní agbègbè Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn. Ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ láago 7 òwúrọ̀ lánàá lójú òpópónà márosẹ̀ Èkó sí Ìbàdàn èyí tó súnmọ́ agbègbè Rẹ́mọ. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tún ṣe ṣe rí o ni wọ́n ní ìjàmbá ọkọ̀ kan eléníyàn 14 eléyìí tóun náà tí ìjàmbá ọ̀hún wáyé látàrí bí wọ́n ṣe kọlura wọn ní agbègbè Màgbòrò ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódè lójú òpópónà márosẹ̀ Èkó sí Ìbàdàn níbi tí àwọn ènìyàn 7 tí wọ́n ti fi ara pa yánnayànna tó sì jẹ́ pé àwọn 7 yòókù ń dorí kó yọ níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún látàrí eré àsápajúdé èyí tó wáyé. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òǹkọrin tàkasùfé tó jẹ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Ayọ̀dèjì Ibrahim Balógun tí gbogbo èèyàn mọ̀ sí Wizkid ló ti sọ̀rọ̀ ọ̀rọ̀ jáde o pẹ̀lú ọ̀rọ̀ èyí tó ní òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayọ̀ àlàáfíà àti àǹfààní láti rí ọdún tuntun ti 2024 yìí. Òun wá gbà á ládùúrà wípé ojú òun tó rí ọdún tuntun 2024 yìí ni yóò parí rẹ̀. Ayọ̀dèjì Balógun Wizkid wá tẹ̀síwájú ó ní tá a bá ń sọ̀rọ̀ ìpè ohun tí ènìyàn là kọjá o ó ní ọdún 2023 ó fojú òun ọmọ àgbo ṣẹ́gẹ̀ eléyìí tó jẹ́ wípé orí nìkan ló kó òun yọ látàrí bí gbogbo nǹkan ti wọ́n gógó tí àwọn nǹkan jálura wọn lọ́tún lọ́sì. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní ibẹ̀ ni wọ́n ti mọ̀ yìí pé Ọlọ́run ọba ó dúró ti orílẹ̀-èdè yìí o. Ó ní láti ìgbà tí epo bẹtiróòlù tó ti wọ́n ó ní eku òkè bí eku, ẹyẹ òkè bí ẹyẹ, bẹ́ẹ̀ sì ni lọ́mọ èèyàn fọhùn dáadáa mọ́ bí ọmọ ènìyàn pẹ̀lú bí nǹkan ti wọ́n gógó. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àjálù lọ́tún lọ́sì, ìjínigbé, ìdigunjalè àti àwọn tí wọ́n ń sọ àdó olóró mọ́ra láti kọlu àwọn aláìṣẹ̀. Ó ní àwọn nǹkan wọ̀nyí ló ṣẹlẹ̀ tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní orí kò mú yọ. Ó ní bá àbá ní parọ́ tanra wà Wizkid ní ọdún 2023 Ọlọ́run ló fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀fẹ́ láti là á kọjá o. Wizkid ní 2023 ó fi ojú òun ṣẹ́gẹ̀ màbo eléyìí téèyàn kò lè délé ròyìn. Ó ní ṣùgbọ́n ìgbàgbọ́ òun ọdún 2024 yìí yóò so èso rere fún kó wá wa lẹ́yìn odi àti odi orílẹ̀-èdè Nàìjíríà. Àmín. tó ẹ̀yin ará wọn ní mọ̀ọ́dé mọ̀ọ́gẹ̀ pé ìdújúlà láàfilà bó bá ti kọjá ibẹ̀ yóò máa di bàbá ṣé ò sí nǹkan. Bẹ́ẹ̀ sì ni bí ọkọ̀ bá rí òkun bórí ọ̀sà ó fi àbọ̀ fún elébùté ni. Ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ títí dojúmọ́ ọ̀la tẹ́tùmọ́ láǹfààní láti gbọ́ ọ̀tún rè mí. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà nínà wá fún mi Adénúgà lẹ́nu tó mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ire ayọ̀ Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Àmín. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.